fún àwa tí a ti wo Koleoso part 12. Àwọn ènìyàn wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹfun. Kì í sọ̀rọ̀ rẹ ni. Your friend no be my friend now. Ṣebí o ló gbé sọ̀rọ̀ wá. Abeg o. Your friend no be my friend. Sister mi, listen to comprehend. Nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni wípé díẹ̀ ní ti àlàbà tèmi nínú ìbejì kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn ènìyàn kan wọ́n sọ wípé ẹfun ló fa wàhálà wá sí ilé. Ṣé lótìítọ́ ni ṣá pé ẹfun ló fa wàhálà wá sí ilé fún àwọn Koleoso? Ibi tí Richard fi mí sí àtìgbà inú rẹ̀ ti ṣe yamayama òun náà ló tún mi sílẹ̀ lẹ́yìn tó ní pé kí n máa lọ. Tí a bá sọ bẹ́ẹ̀, kí ni a ti lè pè tí Oṣòwàndé tí ó lọ gba ọmọ iléèwé rẹ̀ sílẹ̀ ní àkàtà àwọn ẹni ibi? Àrùn jẹ́ èdú. Tinubu mi àgbàgbé ló tó fẹ́ jó. Wọ́n ti yé ń tiẹ̀ kò ti kú mọ́. Hello principal, eléyìí ti dẹrùn ẹ̀wọ̀. Bákan náà, wàhálà Oṣòbọ́lá tí ó dá sílẹ̀ yìí ń kọ́ tí ó fẹ́ gba ẹ̀mí lọ́rùn òun bàbá àti Koleoso ń kọ́. Bí kò bá ń sọ̀rọ̀, àrùn ò gbọ́dọ̀ ní. Olóbùkún ọlọ́jà bá tó dá gbogbo rẹ̀ lẹ̀. Ẹni tó dàbìlù àwọn tí mo fẹ́ padà lé tó dàbìlù náà padà sí mi ó rẹ̀ ó ní ẹ̀lọ́kọ̀ padà rẹ̀ balẹ̀. Ó ní ẹ̀lọ́kọ̀ bá bàbá. Ìbéèrè mi nìyí, ta ni ó fa wàhálà wá láàrin wọn? Ẹfun, Oṣòbọ́lá, Oṣòwàndé? Ẹ bá mi dáhùn ìbéèrè náà sínú comment. Ẹ sì kú ojúlọ́nà Koleoso part 13 season 3 èyí tí ó ń bọ̀ ní kòpẹ́kòpẹ́. Láti mọ àsìkò àti ìgbà tí ó máa jáde, ẹ bá wa subscribe.